la fẹ́. Yorùbá nation gan la fẹ́. Gbogbo ọmọ Nàìjíríà, gbogbo ọmọ Nàìjíríà. àwa mẹ́ta Nàìjíríà, àwa mẹ́ta Nàìjíríà. Àrí Ìgbò, ará Haúsá, àrí Ìgbò, ará Haúsá. Yorùbá sá ni bàbá wọn, Yorùbá sá ni bàbá wọn. Àwa gangan nìyà ń jẹ jù, àwa gangan nìyà ń jẹ jù. Ẹ̀yin bọ̀dá wa ṣe ti gbọ́, Ẹ̀yin bọ̀dá wa ṣe ti gbọ́. ẹ̀yin ọmọ Ìrágbìjí, Ẹ̀yin ọmọ Ìrágbìjí. ẹ̀yin ọmọ Òró ní Kwara, Ẹ̀yin ọmọ Òró ní Kwara. ẹ̀yin àbúrò láyé ṣẹ́gbọ́, Ẹ̀yin àbúrò láyé ṣẹ́gbọ́. ìjọba ń bẹ lọ́wọ́ ọyìn. Ẹ̀gbọ́n wa ń bẹ lọ́wọ́ yín. Àwọn béèrè fún ẹ̀kọ́ wa, Àwọn òbèrè fún ẹ̀kọ́ wa. ìyá ò ṣe Nàìjíríà mọ́. Báwo ṣe Nàìjíríà mọ́? Ẹ̀fí wọlé ká wá máa lọ. Ẹ̀fí wọlé ká wá máa lọ. Ó ti pọ̀ rẹpẹtẹ, ó ti pọ̀ gidi. Ẹ̀fí wọlé ká wá máa lọ. Ẹ̀fí wá sílẹ̀ ká wá máa lọ. Ẹ̀fí wọlé ká wá máa lọ. Yorùbá nation gangan la fẹ́. Yorùbá nation gangan la fẹ́. Yorùbá nation gangan la fẹ́. Ẹ̀yin olórí wa tẹ́tí ẹgbọ́. Wọ́n ti kí wọ́n ní Ìjẹ̀bú ẹkú jó. Ẹ bá wa bẹ bọ̀dá láyé. Ẹ bá wa bẹ bọ̀dá láyé. Ẹ bẹ bọ̀dá lórí irọ́ láyé láyé lórí irọ́. Gbogbo ọ̀rọ̀ Tinubu. ẹ bá wa bẹ Tinubu. Ẹ bá wa bẹ ojú yàrá. Ẹ bá wa bẹ Tinubu. Ẹ bá wa bẹ Tinubu. Ẹ bá wa bẹ Tinubu. Ẹ bá wa bẹ Bísí Àkàndé. Ẹ bá wa bẹ Bísí Àkàndé. Ẹ bá wa bẹ Muhammadu. Ẹ bá wa bẹ Arẹ́gbẹ́ṣọlá.
òkè ń jà ládùúrà o. ìyà òkè ń jà ládùúrà ọlọ́run má jẹ̀yà. àwọn ènìyàn ọlọ́run má jẹ̀yà ó jẹ́wọ́ o. ọlọ́run má jẹ̀yà ó jẹ́ o. àmì ọlọ́run má jẹ̀yà ó jẹ́ o. àmì. ìyà òkè ń jà ládùúrà ọlọ́run má jẹ̀yà ó jẹ́ o. ọ̀yà òkè ń jà ládùúrà ìyà òkè ń jà ládùúrà. àwa ní ọmọ Yorùbá nation ọmọ Yorùbá nation ọlọ́run má jẹ̀yà ó jẹ́ wá. ọlọ́run má jẹ̀yà ó jẹ́ wá o. àmì o ọlọ́run má jẹ̀yà ó jẹ́ wá. ọmọ Yorùbá nation ọmọ Yorùbá nation ọlọ́run má jẹ̀yà ó. ọlọ́run má jòsì ó dà wá o. ọlọ́run má jòsì ó bá wá. ọmọ Yorùbá nation ọmọ Yorùbá nation ọlọ́run má jòsì ó bá wá. ọmọ Odùduwà nation ọmọ Odùduwà nation ọlọ́run má jẹ̀yà ó jẹ́ wá. ọmọ Lámùrúdù ọmọ Lámùrúdù ọlọ́run má jẹ̀yà ó jẹ́. omi Ìgbòho tá a máa omi Sunday Ìgbòho tá a máa ń kọ. ọmọ Adéyẹmọ má pàgbò ọmọ Adéyẹmọ. ọmọ Adéyẹmọ má pàgbò ọmọ Adéyẹmọ. Mẹsáyà wa Mẹsáyà wa Mẹsáyà. ọmọ Adéyẹmọ. Mẹsáyà wa ní Yorùbá nation má pàgbò ọmọ Yorùbá nation má pàgbò ọmọ Adéyẹmọ. má pàgbò ọmọ Adéyẹmọ. má pàgbò ọmọ Adéyẹmọ. má pàgbò. àǹfààní wà lára ẹ̀. Ajá Òbúṣírá nínú wa ló wà. Bàbá Ọládọ́gba nínú wa ló wà. Má pàgò. Ajá Òbúṣírá nínú wa lè wà. má pàgò. Ìjẹ̀bú Ìlọrin Má pàgò. bàbá mú kádàmù nínú wa ló wà. Má pàgò. Àsìkò
Àyìnlá. Ìpè Aláàjì Àyìnlá nínú wa ló wà. ọmọ Adéyẹmọ. Alájà Àjọkẹ́ Nínú wa ló wà. Adéyẹmọ. Mr. Agbọ́lá. Mr. Agbọ́lá. Mr. Agbọ́lá. Adéyẹmọ. Mr. Agbọ́lá. Bàbá Ọlánàṣẹ o. Nàgbàgbọ́ ọmọ. Adéyẹmọ. Àlìwàkìlì ẹ̀sìn làwà ní o. Bàbá gbòó ọmọ Adéyẹmọ. Àtọ́. Ọmọ Adéyẹmọ. Ọmọ Adéyẹmọ. Ìyá wa akí gbogbo wa tọ́lọ́n bá dùnyàn nínú jẹ́ ń gbọ́ràn amúgbó tọ́lọ́n bá dùnyàn nínú èèyàn kì í fi èèyàn pa mọ́ra yáyà àwọn tí wọ́n bá sọ pé eléyìí tá à ń ṣe yìí ìranù ni òun ló mọ̀ àwa ti ibi tá a bá ọ̀rọ̀ ayé wa dé yìí akọjá pé kéèyàn kọ́mẹ̀tì ká blọọkì ẹ̀ ní blọọkì ẹ̀ gbogbo eléyìí náà orí yóò fi máa fọ́ ẹni bóyá wà ní DSS máa mú bóyá wọ̀ ni á wo ibi tí ó ẹnì ẹ̀ mi ní dárúkọ tó mi ní fún ẹ ní popularity wọn mú ẹ. Wọn mú ọ̀rẹ́ ní mọ̀ láyé. Nínú fámìlì ẹ̀ gan pa. Àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ní mọ̀ láyé. Nínú fámìlì ẹ̀ wọn mú ẹ. pa so. Bàbá ẹ wá ẹ jẹ́ n sọ̀rọ̀ sórí ìwọ tó ń kọ́mẹ́ǹtì wọn. Ọmọ àlè Yorùbá ni o. Wọn mú ẹ wọ̀ sí kọ́lá lálẹ́ kìí á mọ̀ bí èèyàn bá hàn òní hàn bẹ́ẹ̀ kọ́lá nù sáré. Tájọ ṣe tọ́jọ fi dá tájọ ṣe tọ́jọ Ilé fi ti dá. bàjẹ́ ilẹ̀ Yorùbá wọ́n tún sọ̀rọ̀ kọ̀rọ̀ ọjọ́ sọ̀rọ̀ rẹ̀ kọ́ bàbá yàrá rẹ̀ o. Àwo òní. Ògo rẹ ti parun nílẹ̀ Yorùbá ògo rẹ ti parun ó lógo mọ́ ògo wèrè ló ń so ó wà lóko ẹrú ó tún sáré bó ṣe gbára rẹ̀ ń bẹ̀ àní blọọkù ẹ̀ àní blọọkì ẹ̀. tó bá wọ ẹlẹ́nu ló lè fẹnu ẹ̀ sọ. lára mọ́tàrọ̀ bí ó súnmọ́ kó padà ráàánú Ọlọ́run gbà ó súnmọ́ kọ́lọ́ ń ṣàánú ẹ̀ abẹ́lẹ́ fún ẹ̀ àwọn tó ju ẹ̀ lọ tí wọ́n gíran ju ẹ̀ lọ tí wọ́n sọ̀sọ̀kúsọ wọ́n ti padà kó jẹ so mélòó wà lára tiẹ̀ mélòó ni ara tiẹ̀ so a kí gbogbo wa pé a kí ojoojúmọ́ nínú ẹ̀kọ́ láà máa banújẹ́ ojoojúmọ́ kọ́ láà máa banújẹ́ tínú yẹn bá dùn báyìí ṣàdúrà ta ní ká show appreciation a dúpẹ́ lọ́wọ́ gbogbo wa a sọ pé à nílé gbàdúrà yẹn ní life mọ́ torí security purpose and àwọn ìdí kankan so àwọn ará bíi náà ń sàṣì wa gbogbo ẹ̀ ni wọ́n ṣe fún wa tó ń pé àmọ́ bí tí wọ́n ti ń ṣe àmọ́ bí tí wọ́n ti ń sàṣì wa àmọ́ bí tí wọ́n ti ń ṣe sí wa kí wọ́n dẹ̀ máa mọ pọ́ìntì tiwa náà làwọn mo lè ga àlìbù gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ tún ṣó ìfẹ́ lé ní ẹtù àwa náà dẹ̀ ní jọra wa ní ojú à ń jọra wa lójú ọlá bíbí àdébí àmàmà so àwa kọjá ẹni tí ó máa no ní ìkàtà fẹ́ ṣe so kọ́lọ́ ń jẹ́ kó yé ìwọ tó sọ pé ìwọ tó sọ pé àwọn pé kọ́ tá à ń ṣe yẹn kò ń ṣe ọ̀nà. bàbá ẹ jẹ́ sọ̀rọ̀ ṣẹ́rí ẹni tẹ̀ sọ ilé dákẹ́ gbé bọ́ọ̀tù lójú mi ṣẹ́rí ẹni tẹ̀ sọ yìí náà ebi ń pa òun náà ebi gidi gan kódà kò ló ń jẹjẹ gidi gan àwọn tá a sì wáyé gan alówó jù ọ lọ àmọ́ ẹ máa gbọ́ atúnlówó jù lọ bàbá ẹ máa gbọ́ àmọ́ tí ń ṣe tí fi ń kọ́mẹ̀ntì burúkú ni pé wọ́n tẹ́lẹ̀ pé àwọn fún ní gàrí agolo àti ráìsì kọ́ọ̀pù kan ó wá ba ìgbésí ayé ara rẹ̀ jẹ́ àtàwọn ọmọ rẹ̀ má wulẹ̀ sí o ó bolo wa tán ní mílíọ̀nù ìmọ̀ ìsọ o nífẹ̀ẹ́ ìlú rẹ o wọ́n fọwọ́ sí sí wele bàbá rẹ̀ Sàráfà ní pé ọ̀rọ̀ yẹn ó dọ́ ànábì kan lọ sọ ṣùgbọ́n ọ̀rọ̀ òun ànábì lọ sọ ànábì kan ọ̀rọ̀ tó wọlé ní hikima ni tó lọ́gbọ́n nú. adúpẹ́ fẹ́yìn kọ́lọ̀ ń yí ẹ padà Yorùbá nation
now no going back ilé tá a tẹsẹ̀ bọ̀ yìí no a ní padà a dẹ̀ ní kú a ní kígbe òtútù. no ọlọ́run ní jẹ́ gbogbo ẹ̀yin ìyá wa gbẹ̀yìn bàbá wa àjọ gbà láyọ̀ ni ìyá mi adéwẹ̀t gbogbo Àjàyí gbogbo pátápátá ni mo kí akọni kákan ṣe freestyle ni akàn gbé bàndé jáde ní ẹ̀yìn mọ́tò àmọ́ kó má di ìgbà tó wá ń ṣe fídíò mi náà jẹ́ kémi náà gbé wọn sí ká ṣe láìfù ká dùn wa ní inú so sínú àtìmọ́lé kẹba lè mọ̀ sínú ẹ̀wọ̀n inú wa dùn a dẹ̀ mọ̀ pé ọlọ́run o a ti bẹ̀rẹ̀ sí ní gbẹ̀sí ayọ̀ ni a ti bẹ̀rẹ̀ àtẹ̀yìn ìyá wa tẹ̀ ń wò wá bí Nàìjíríà bá ṣe ń gbẹ̀ èsì ayọ̀ làwa náà fún Yorùbá bá ṣe ń gbẹ̀ èsì ayọ̀ làwa náà fún wa ó máa gba èsì ayọ̀ gbogbo àtàwà nílùú òkèèrè tí díẹ̀ tó ṣe bákan fún ọlọ́run ó gbé ẹnì kankan wa lọ́wọ́ sókè àtàwà ní Nàìjíríà ní ọlọ́run ó gbé ẹnì kankan wa lọ́wọ́ sókè ọlọ́run bíbá níbo àmọ́ ẹ bá share program yìí ẹ bá wa share ẹ that's major fun after prayer akọni ká káàṣì fún ni eléyìí tó bá bóyá wàhálà yìí ẹ nìyẹn torí a ti gba ẹ̀sìn sí nǹkan mi tábàbí àáfà tó pọ́n ìyàwó ẹ̀ tó wọn àtìyàwó ẹ̀jọ́ ń ṣe tó wá upload ẹ̀ wọ́n ní pé kinní kan dìde ń ṣe ṣànẹ́bì lo Facebook ànẹ́bì pọ́n ìyàwó ẹ̀ ànẹ́bì máa ń gbé ìyàwó ẹ̀ ní kọ́kọ́ lọ́rùn bọ̀ kò upload ẹ̀ sí Facebook gbà tí o ti ti Facebook nígbà yẹn. bàbá ẹ dákun ẹ bá wa bí wọn ẹni ṣe rìádọ̀ wà ní ìṣúra àdúgbò sí àríyádọ̀ tó kọ́ wùlì gisma exercise ó máa ń fúnni ní kíní ni so ọlọ́run má ṣàlẹ̀ wò lẹ́bẹ̀ẹ́ ọlọ́run gbàdúrà ẹni kankan a ti ṣe àdúrà báyìí sàárà ẹ̀ a ti ń ṣe sàárà ẹ̀ a tún máa ṣe sàárà ẹ̀ gbogbo ilé ta ti ṣe ní sàárà ọlọ́run gbà fún wa ilé ta tún máa ṣe ní sàárà ní jíjẹ ni ní mímu tá a fi sàárà àdúrà ẹ̀ ọlọ́run jẹ́ ká dúrà ó gbà ọlọ́run níbo Muhammad mo kí gbogbo wa Adékúnlé Comfort that's my mom mo kí gbogbo wa akú ètò akú ọ̀rọ̀ ìlú ọlọ́run ní dà wá ní àmú lágbọ́ ọlọ́run èsì àwọn ọ̀la máa gbọ́ bẹ́ẹ̀ ni àwọn tó ń sọ pé àwọn fẹ́ máa ṣe kinní sí wa ọlọ́run dà wọ́n nídìí ọlọ́run dà wọ́n níyàwó ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n plọ̀ sí àárín wa bẹ́ẹ̀ ni tó bẹ́ẹ̀ ni kò kí ń fìkè èmi personal ó ní iye tí wọ́n ti fi lọ̀ mí tí mo sọ pé rárá ẹlòmíì 2000 ló máa fún ẹlòmíì lọ máa kọ́mẹ̀tì ọlọ́run dẹ̀ má jẹ́ ká rí ní abu ẹlòmíì àwọn náà ni wọ́n á sọ́ọ̀bù fún yín 2000 tí wọ́n fún yín ni wọ́n á ti sọ́ọ̀bù kí n má ní sọ́ọ̀bù mo láwọn tí wọ́n pè tí wọ́n sẹ́ni sọ́ọ̀bù sí mi ábà torí ọlọ́run ti jẹ́ kó burú dé ibẹ̀ kí mọ́tò kò sí lọ́wọ́ mi ó wà lọ́wọ́ èèyàn kan Ramon ló paná ẹ̀ ọlọ́run máa ń lọ́wọ́ lábẹ́ ọlọ́run gbàdúrà ní ọ̀kan wa subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al mursalin walhamdulillahi rabbil alamin Yorùbá nation now.